Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ tí ń gbọ́ wa o. Don't forget to subscribe, like and share. Drop your comment down below. Ó ti tún ṣẹlẹ̀ o, gbas-gbos tó ń lọ láàrin Alhaja Kaola àti Baba Akeugba Gold. Alhaja Kaola ti fẹ́ fi DSS gbé Baba Akeugba Gold báyìí o àti Ọ̀kanlọ́mọ nílùú Amẹ́ríkà. Níbo la tún já sí báyìí? Alhaja Kao ń tún àwọn àṣírí rẹpẹtẹ nípa Baba Akeugba Gold báyìí o. Ìjà náà tó ń lọ láàrin wọn nígbà tí wọ́n lọ kí nígbà tó lọ kí ìmáàmù Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin tèmi, kí ló ń ṣẹlẹ̀? Ẹ máa drop comment yín àti wípé gbogbo secret plan ni Baba Akeugba Gold pátápátá. Ni Alhaja Kaola tí ń tú jáde báyìí o. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu wọn. Ẹ drop comment yín, ẹ like and share. Hajj maybe some months ago, ìgbà tá a fi dé fún múra Ṣàbán yìí, wọ́n tún ti ṣe renovation yẹn tó pọ̀ tó tún lágbára débi pé kò sẹ́ni tó wọ Mẹ́kà tí èèyàn mọ̀ rò pé wọ́n tún ti renovate ẹ̀ tẹ́lẹ̀. Àwọn kan náà nìyẹn tó jẹ́ pé àtòrun wọn àti jíjí wọn fi ronú kan ẹlòmíì tó ju ọba tó dá wọn lọ. Látara bẹ́ẹ̀ development ń bá ìlú wọn. Olórí wọn lówó, ẹlẹ́mù lówó, ọmọdé wọn abọ̀rọ̀ ni, àgbàlagbà wọn abọ̀rọ̀ ni. Olúwa ọba àlékè ọlá kẹ́ wọn. Gbogbo ń tọ́lọ̀ ń fi kẹ́ wọn náà ni wọ́n ń lò fọ́lọ̀ ni wọ́n fi ń dúpẹ́ fún. Èèyàn náà níbi wọ́n ti ń ṣe ìjéèyàn, àmọ́ wọn gbàgbé Ọlọ́run níṣẹ́jú àyá. Ọlọ́run kó jọ kó fi àwa náà Nàìjíríà láyàbalẹ̀ bẹ́ẹ̀. Kò sí fàyàbalẹ̀ mọ́. Kódà àmọ̀yàn mọ́, àdẹ́nire mọ̀mọ́, àmọ́ ẹni ibi mọ́. Ọlọ́run dákun kó jọ kó má kà wá sínú àwọn ẹni ibi. Ọlọ́run kó ṣe wá lẹ́ni ire. Ọlọ́run kó wá wọlá pé òun ló fi ìlú yìí ní ọkànbalẹ̀. Ọlọ́run fà á náà lọ́kànbalẹ̀. Ọlá Ànábì wa Muhammad. Torí Ọlọ́run ló sọ nínú Al-Qur'an. Olúwa ní ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní daraballahu mathalan qaryatan kanat aminatan mutma'innah. Yatiha rizquha ragadan min kulli makan. Wa kafarat bi an'amillah. Fadhaka Allahu libasal ju'i wal khawf bima kanu yasna'un. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ kó dákun. Mo lè mọ̀ tú púpọ̀ nítorí ibi mò ń lọ, mi ì dẹ̀ fẹ́ kó gba time. But ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share program yìí kó pọ̀. Ẹ bá mi like ẹ bá mi tẹ love and like. Ẹ jẹ́ kí n máa rí pé ń like and love ẹ̀. Àánú Ọlọ́run ó máa pẹ̀lú yín, oríire rẹ̀ ó máa pẹ̀lú yín, ìdùnnú rẹ̀ ó máa pẹ̀lú yín. Kò sí àwọn àgbàlagbà wọn ní ìṣẹ́ kì í dédé iṣẹ́. Kò sí ẹ̀dá náà láyé tí ò ní dáadáa. Kò dẹ̀ lẹ́yìn kò sẹ́yìn tí ò ní tí wọ́n ń pè ní dàkejì torí pé èèyàn ni wá. Nígbà tá a wà léwe, táwọn olùkọ́ bá fẹ́ ṣàlàyé, àbẹ́nìkan bá ṣe nìkan wọ́n á ní àrọ́fùtò ṣarúra. Wọ́n á ní kì í ṣe pé èèyàn ò máa burú o, ṣùgbọ́n láàlè ṣẹ̀rù àwọn ò ní ṣe dáadáa làwọn máa ṣe. Torí pé Ọlọ́run ti ní inna adaynahu sabila. Ó ní imma shakiran wa imma kafura. Ọlọ́run ní ọ̀nà méjì ni mo là kalẹ̀ fún yín gbogbo ẹ̀yin ẹ̀dá tí mo dá. Ìzídà kẹ́ ẹ máa sìn mí kẹ́ ẹ sì máa dúpẹ́ kẹ́ ẹ lè nínà tí jàre. Àbí kẹ́ ẹ máa sìn mí kẹ́ ẹ lè jìyà. Ọlọ́run dákun mọ́ ṣe wá lẹ́rú tó máa jìyà. Mo fẹ́ sọ nípa ìwé tí mo fi síta tí mo ti fún àwọn tí wọ́n jẹ́ àwọn olórí wa ní orílẹ̀-èdè Nàìjíríà, especially ní state wa l'Ọ́yọ́ state, àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́run fi so lórí nílùú àtàwọn tọ́lọ́run kádàrá kí wọ́n jó lórí ayé. Ọlọ́run ní kí n ti fún wọn ní ìwé yẹn, àwọn ìwé tí mo pe àwọn SAN, àwọn lawyers mi wípé kí wọ́n bá mi. Àwọn àgbàlagbà wọn á ní túbọ̀ sún. Tí èèyàn bá sún kan ògiri, wọn á ní èèyàn máa yíjú. Tí wàhálà bá ti ń pọ̀ jù, Ọlọ́run fún rẹ̀ ó ní alfitna ashaddu minal qatli. Kí ló dé séèyàn wáyé ni mo wáyé ni? Kí ló ṣẹlẹ̀ séèyàn já àfáà ni mo já àfáà ni? Kí ló dé séèyàn ò ní bíbí? Òun lọ́lọ́run kádàrá pé kí n ní bíbí ni.
Té Ọlọ́run bá ṣàánú ẹrú kan nínú ayé, Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi n tó fi ṣàánú rẹ̀ yẹn, Ọlọ́run fi mọ̀ọ́mọ̀ dán wò ni. N tó jẹ́ kí n máa sọ eléyìí, òun náà ni petition tí mo kọ mọ́ Taofeek Akeugba Gold, tí mo kọ mọ́ lọ sí ọ̀dọ̀ àwọn DSS. Mo fẹ́ ṣàlàyé kí ló fà á àwọn àgbàlagbà wọn á ní ìṣẹ́kì déédéé ṣẹ́. Kí ló ṣẹlẹ̀? Alájọṣe la mọ̀ yín sí, mùsùlùmí ìjọmọ̀ ìyá òun la mọ̀ yín sí. Ṣé rí kò sí béèyàn ṣe lè máa bá ẹni tí ò sọ́lọ́run lára rẹ̀ gbé, àbí èèyàn lè máa bá ṣe ṣaitan tó jẹ́ wípé a máa control wọn. Ẹ wáyà kan náà al-Qur'an, Ọlọ́run ní ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní alladhina amanu yuqatiluna fi sabilillah. Ó ní walladhina kafaru yuqatiluna fi sabili taghut. Ó wá ní waqatilu awliya ash-shaitan inna kayda ash-shaytana kana da'ifa. Ṣé rí kò sí n tó ṣe sábàbí ọ̀rọ̀ yìí tó ju ìlara lọ, àbòsí, kẹ́nimọ́ni, àìnítẹ́lọ́rùn, àìgbàfọ́lọ́run lórí ntọ́lọ́run bá ṣe fún yàn. Ṣé rí ní àwọn some years back, òun ni series of people máa ń sọ fún mi bí ìkórira àti ẹ̀mí tó dọ̀tí bó ṣe wà lẹ́mìí Taofeek sí mi. Wàláì mi kì í gbà kí ní ìtumọ̀ kankan sí mi, torí pé bí èèyàn bá ti lè ṣe dáadáa sí mi gbangba, èmi ẹ béèrè bóun ni kọ̀rọ̀ rẹ̀ ṣe rí, èmi kì í tọpinpin. Ọlọ́run náà ni wala tajassasu, kì í jẹ́ kí n ka àwọn iṣẹ́ yẹn, kì í jẹ́ kí n kà á sí títí tó fi di àwọn àsìkò tí àwọn blackmailing, lẹ́yìn blackmailing tó go viral yẹn, èyí tó wá láàrin èmi àti bàbá bàbá Astaghfirullah, Ọlọ́run ní jẹ́ ó rápadà sí ibú bàbá Istijaba, láàrin èmi àti bàbá Fahima yẹn, aburú tí ó ṣe yẹn tó jẹ́ wípé wọ́n ti fabricate ọ̀rọ̀, tí wọ́n ti doctor ọ̀rọ̀. Lẹ́yìn ẹ̀ mú rí páwọn ọ̀tá ò sinmi wàhálà, wọn dákẹ́, oríṣiríṣi ọ̀nà òun ni wọ́n ń gbé wá, tó sì jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọkùnrin máa ń fi rẹ̀ hàn gẹ́gẹ́ bíi pé èèyàn tó dáa lòun, àfi ìgbà tó tó mọ̀ọ́mọ̀ fi àwọn ìṣesí burúkú tó fi tú rẹ̀ fó. Ó ti wá pẹ́ tí mo ti gbọ́ táwọn èèyàn ti ń sọ sí mi létí pé ọkùnrin yìí ó ti lọ competition mọ́ yín o, ọkùnrin yìí ó fẹ́ kí wọ́n wá gbé yín o. Alhaja Kaola, ẹ try láti wà very careful nípa ọ̀rọ̀ Taofeek o. Mo ní kò lè ṣe bẹ́ẹ̀. Kí ni ó sọ pé mo ṣe fóun? Èmi rí ò kí ń jọ lòde, àìlòde jálàbí, mi bọ́ ṣe jálàbí, ìkẹ́kẹ́ èdè mi rẹ̀ pọ̀ lẹ́yìn salamu alaikum wa alaikum salam. Kálukú ń ṣe jihad ẹ̀. Allah ni wal takum minkum umma yad'una ila al-khair wa ya'muruna bil ma'ruf. Mo kàn make sure wípé mo máa ń fi àwọn kẹlmọ́ọ̀tì kọ̀ọ̀kan, àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, òní mo fi máa ń study irú ẹni tó jẹ́ látara bó ṣe máa ń ṣe níbi àwọn ọ̀rọ̀ yẹn. Báwọn yẹn ṣe wá pè mí sọ̀rọ̀ mi kì í ka ọ̀rọ̀ yẹn sí. Ẹ rí pé ní àìpẹ́ lásìkò tí ò tíì pẹ́, òun ló rán ọmọ ẹlẹ́ran tí ń bẹ ní Amẹ́ríkà yẹn, ọmọ ẹran yẹn tó ní kó máa bú mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́mọ èèyàn ọ̀bọ̀ sí kinní tí ọmọ bú mi, ó tún sọ categorically wípé òun lòun sọ pé kọ́mọ yẹn ọmọ bú ẹ. Intention rẹ̀ ni ìmọ̀ títí tó fi di àsìkò tí khusuma wá láàrin bàbá wa àgbà Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti àwọn ẹbí wọn àti inú ìlú tí mo fi gbéra láti lọ Ògbómọ̀ṣọ́. Ọjọ́ tí mo ti lọ Ògbómọ̀ṣọ́ yẹn, ọjọ́ yẹn làwọn èèyàn ti sọ fún mi plan tí Taofeek ń ṣe lórí mi. Mo ní kí ni mo ṣe fún? Kí lẹ̀ṣẹ̀ mi sọ̀rọ̀ tó implicate ẹ lọ́dọ̀ imam, ìsọ̀n tó implicate ẹnikẹ́ni. Ọlọ́run ló sọ wípé innamal mu'minuna ikhwa, ó ní faslihu bayna akhwaykum,
ẹ̀yin èèyàn ẹ bá mi share program yìí nítorí Ọlọ́run ẹ bá mi share rẹ̀ kẹ́ bá mi love ẹ̀ kẹ́ bá mi like ẹ̀ oríire yín àtàlùbáríkà yín ò ní dín ọlá Nabi Muhammad mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni nítorí pé ọ̀gọ̀rọ̀ èèyàn ò ní wọ́n mọ̀ sọ pé kí ló dé tálàjà tún lọ competition èmi kọ́ ni mo kọ́kọ́ kọ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ Taofeek ló ti gbé ìgbésẹ̀ yẹn ọ̀nà tó wá ń gbà ó ní ọ̀nà tó jẹ́ wípé ó ní kí àwọn èèyàn ó plan pẹ̀lú èèyàn débi pé ó tó bí ẹ̀mẹrin ẹ̀márùn tí ń ṣe meeting wípé bí òun ò bá lé mi kúrò láyé tóun ò bá ṣe mí ní ṣùtá kí wọ́n call òun bastard kódà òun ò ní kọ́ kí dúkìá àwọn tán sí ẹ rí pé ọmọnìyàn tí bá ń sọ yẹn tó desperate tí desperation bá ti wá kò sírú aburú tó ń tiyàn ò lè ṣe ẹ mọ̀ pé àwọn tí wọ́n bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀ wọn kì í ní ẹ̀rí ọkàn tí Shaitan bá ti gbẹ́ ẹ̀mí wọn ọjọ́ tá Nábì wa sallallahu alayhi wa sallam tó lọ bèè tóun àti Shaitan wọ́n jọ ní conversation ó wá béèrè pé wo èṣù bó ló ṣe máa ṣiṣẹ́ èṣù lẹ́yìn tóun bá ti fẹ́ lò láti fi ṣe aburú fọ́mọnìkejì òun ó gbọ́ orí rẹ̀ látorí títí dé ẹsẹ̀ rẹ̀ òun ò ní jẹ́ orí náà rí nǹkan míì àyàfi kó sí ọmọnìkejì yẹn láburú ó dìgbà tó bá tó ṣe tán kí òun ó tó jáde lára rẹ̀ kó tó wá mọ̀ ẹnìkan ò sì gbọ́dọ̀ sọ pé káláburú ó ṣe wò Ànábì wa sallallahu alayhi wa sallam ó ní ṣọ́ra má jẹ́ kí wọ́n pa ẹ́ ayé yìí ti gbẹgẹ́ àwọn èèyàn desperate gan nínú ayé ẹ sì mọ̀ọ̀yàn mọ́ ojú ò ṣe é fi mọ̀ wà ẹ̀dá àwọn à ń bọ̀ látọ̀dọ̀ bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ níjọ́ náà ó ní aago wọlé wọ́n bá ń bi mí wípé ẹ̀ ló alájà ta ló fún ẹ ní audacity láti lọ ọ̀dọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé mi náà tiẹ̀ pé Ọlọ́run bá ń gbà ya Sẹ̀límù lẹ́rú ò ní ẹ pé mo ní ta ló ń sọ̀rọ̀ yẹn ó bá sọ fún mi ẹni tí ń sọ ó ní Taofeek Akeugba Gold mo ní ṣé Taofeek wà òkè ara abo ní bá wípé ta ló fún ní audacity èmi ṣé kò mọ̀ wípé ọ̀gá àwọn ni mo jẹ́ nínú dáwà ni wàláhì tàláì tí wọ́n bá ń sọ pé authority kì í ṣe mùjámálà authority lèmi o ọmọ àwọn àgbàlagbà ni mí ọmọ ìpìlẹ̀ ni èmi èèwọ̀ ni ó ẹnu rẹ̀ kéré sí ẹnu rẹ̀ lọ́nà mẹ́wàá ó kéré sí kó sọ pé má dá sọ̀rọ̀ ẹ̀sìn ṣé èmi nínú rẹ̀ ń bí ni àbí ṣé èmi ló ń bínú ẹ̀ ni àbí ẹ̀yin bàbá wa tí mo lọ sálámọ̀ sí wọ́n sì gbà mí lálejò àwọn nìkan kọ́ ni wọ́n kọ́ gbà mí lálejò bàbá wa Ọba Ògbómọ̀ṣọ́ bákan náà òun náà ní inú ilé wọn bákan náà ní ìmáàmù fúnra wọn ní ìgbàlejò tó dáa Ọlọ́run bá lékè ọlá sí mọ̀ọ́mọ̀ ṣàánú wa ẹ̀yin ò dúró ń lọ bẹ́ẹ̀ ń bínú ṣáájú kéèyàn tó wáyé òun ní ìgbà tí Sheikh Labib Lagbaji tí àáfàá yẹn lọ sí Ìníṣà lọ yanjú fìtínà tí ń bẹ láàrin àwọn aráàlú àti mọ́sálásí òbí Taofeek nùgá ọjọ́ yẹn lẹ́rọ ẹ̀ ti bà mí ó bí nínú débi pé ó mú mára tì èmi pé kẹ́mi ó congratulate ẹ̀ pé gbogbo àfa àmọ̀ kú oríire àmọ̀ dúpẹ́ ti Ìníṣà yìí ọba ní wọ́n ránṣẹ́ wọ́n rán Làbíbù ńṣẹ́ àwọn ni àwọn ti gbégbèsè yẹn mo ní béèjò bá rí aṣọ àbí bá rọ́ṣọ mọ́dì tá a ròdì má sọ kídi ọmọ sàmọ́ ti gbófo n ta nídìí yẹn mo láti tètè pa fóònù mi ì bá sọ̀rọ̀ títí torí inú ti ń bí mi ṣe wá rí n tó wà ń rò tó fi wá ń ṣe meeting upon meeting lórí pé kí àwọn kan wá gbé mi débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìwọ̀nba ní ọkàn mi balẹ̀ mọ́ pẹ̀lú wípé o pera rẹ lẹ́ni tó gbé sí Ọlọ́run lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ dákẹ́ ẹrú ẹ̀ ẹni tó bá ní òye nítorí pé àwọn aláburú tí wọ́n bá ń support ẹ̀ ọ̀nà wọn mọ̀ pé kí ló dé tí ò ké gbàjáre kò sí ké gbàjáre ń bó la mọ̀ tẹ́lẹ̀ yìí ti wá Ọlọ́run mọ̀ ṣe wá lẹ́ni táburú ó ṣe kó ṣàánú wa èyàn wà ń bẹ̀ tó jẹ́ wípé kódà ó lérí yẹn débi wípé tí òun ọba ná gbogbo ohun tóun ní ẹ̀mí wọn yà lọ sí ni pé kò sí ń tọ́jọ́ wípé
òun ò ní fi ara ní Kàfílà wípé òun ò ní lé ọ̀tá Kàfílà kúrò láyé mo wò pé dáín ẹni tí ń pèpè kí ló ṣẹlẹ̀ kí ni tó wà láyé ọ̀hún náà tó pọ́n ayé tí ò ní ìtumọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ayé dùnìyà aqallu mina qalil wa aziku azallu mina zal kí ló wà nú ayé tó wá ṣe pọ́n to that extent ọ̀rọ̀ yẹn kò tún ní maana títí di ìgbà tí Olúwa Ọba àlékè ọlá ní kí lọ kí Malam Yusuf ní Ìlóbù kó kẹ́yìn bàbá rẹ̀ ó wá di àsìkò tí Ọlọ́run kádàrá kí Saheed Shittu ó bẹ̀ mí pé kí n má bínú bẹ́mi ṣe rí kò sírú ẹ̀ṣẹ̀ Ọlọ́run dákun má jẹ́ rẹ́ni tí ó pa mí lọ́mọ o Ọlọ́run má jẹ́ rẹ́ni tí ó pa mí lọ́mọ o Ọlọ́run má jẹ́ rẹ́ni tí ó pa mí o ṣàánú mi o má jẹ́ wọ́n pa mí lọ́mọ má jẹ́ wọ́n pè mí náà o kò sírú ẹ̀ṣẹ̀ téèyàn lè ṣẹ̀ mí láyé tó yàtọ̀ sí tí mo wí yẹn wàláhì tó lè dùn mí èmi ni Saheed bà lórúkọ jẹ́ èmi ló blackmail nínú gbogbo àwọn tí Saheed gbìyànjú fún láyé wípé kí wọ́n má exist mọ́ èmi kan Ọlọ́run kó ṣàlékún àlùbáríkà bàbá wa Sheikh Habib àwa méjèèjì yẹn ó fèsì wa tààrà àwọn àsìkò kan sì wà tó jẹ́ pé ìwọ àti Saheed yìí 5 and 6 ní nígbà tí Saheed ń ba orúkọ èèyàn jẹ́ tààrà ìwọ ló ń ràn lọ́wọ́ o dẹ̀ sponsor ẹ̀ kódà ó bọ́ sórí afẹ́fẹ́ tó ní ọ̀rọ̀ rẹ̀ dàbí Umar ni kò gbọdọ̀ mọ́ fèsì àwọn èèyàn kan ṣé nígbà tírú ẹni bẹ́ẹ̀ wá lóhun ò búyàn mọ́ òun ọ̀bẹnikẹ́ni ló kọjẹ́ mọ́ òun ti rọ̀ Ọlọ́run ti ní kí Wàsíù ó ṣeun òun ti gbà ṣírú ẹni bẹ́ẹ̀ kémi ọ wá lémi ò ní foríjìn èmi èsì èèyàn báwọn ntí kẹ́lìmọ̀ kan bẹ táwọn èèyàn mọ bó ṣe ní gráfítì tó òní dákunjọ ọmọ ìbínú yìí ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn àwọn àgbàlagbà náà wí bẹ́ẹ̀ ṣurutu tauba Ọlọ́run náà ṣàlàyé ọ̀rọ̀ tauba fún wọn náà Al-Qur'an ẹni tó bá ní ọkàn Ọlọ́run kò gbọ́dọ̀ mọ́ ní ẹ̀mí ìdáríjìn dandan ni fólóríire láti máa dáríjìn ẹ̀dá ẹgbẹ́ àti ìgbà yẹn ni mo ti wá dáràn tó lágbára lọ́dọ̀ Taofeek àti ìgbà yẹn ni mo ti dáràn tó ní agbára lọ́dọ̀ Taofeek má rí pé ọ̀rọ̀ yìí ó ti lágbára ju bá ṣe ń rò lọ èmi ò dẹ̀ lè change mind mi àwọn tí Olúwa Ọba àlékè ọlá tó ti màmá rọ̀ mí fún yẹn èmi ni mo mọ iye tí mo ná wàláhì kìí ṣe mùjámálà o èmi mo mọ iye owó tó jáde ní àpò mi nítorí pé ọ̀rọ̀ Saheed èmi náà mo sì ní ó dáa kódà yìí ìgbà kọ́bọ̀ nínú tí mo ná yìí sì gbà kọ́bọ̀ lọ́wọ́ Saheed Shittu alhamdulillahi rabbil alamin àti gbà yẹn mo ti wá dáràn tó tóbi lọ́wọ́ ẹ̀ ló ti wá ń tẹ̀lé mi kí ló ti wá sọ mí dento stain ó wá sọra rẹ̀ di champion ó sọra ẹ̀ di champion débi wípé ó ti gbàgbé wípé ó níran rárá tó mi authority lè mi àwọn tó pilẹ̀ ẹ̀sìn ni wọ́n bí mi àwọn àtìrandíran mi bíi 50 wọn ṣẹbọ rí ìlú tí Islam ti wá ibẹ̀ làwa ti wá rọ́bítọ̀ tí wọ́n ń lo ète wípé ìwọ fẹ́ gba ìjọba rọ́bítọ̀ lọ́wọ́ àwọn bàbá ní South West rọ́bítọ̀ yẹn àwọn tó ní ọgàn ọmọgbà tó pilẹ̀ àwa tí àwọn tí ń bí àwa ní pilẹ̀ rọ́bítọ̀ ẹni tó jọmọ nǹkan ni ò ní fẹ́ kí nǹkan bàjẹ́ mo dẹ̀ wá wò yí pé kò sí problem gbogbo nǹkan máa padà wà ńgbọ̀ bá yá èmi ò kí ń prognose gbogbo ntọ́lọ́hun fún mi pátá àti sánmọ̀ ló ti ń fún mi kì í lọ ilé olówó ní lọ́dọ̀ ìjọba mi kì í wọ̀ sọ́sọ́ ní mo gbìyànjú alhamdulillah àwọn ẹrú Ọlọ́run kan la kó wá èèyàn yéèyàn ni wọ́n abẹ́ Zamzam ni wọ́n wà abẹ́ Zamzam òun làwọn ẹrú Ọlọ́run tí mo kó wá òun ni wọ́n wà tá ń ṣe dua tá ń ṣe tawaf alhamdulillah mo nígbàgbọ́ sí kí n mójútó iṣẹ́ mi kí n lè fi jẹ́ olùgbìyànjú nínú ayé nígbàgbọ́ sí kí n máa wọ̀ sọ́sọ́ kí n máa pé mọ́mọ́ èèyàn kan lókè èmi ẹ ṣe bẹ́ẹ̀ o wàláhì tàláhì
torí pé Ọlọ́run ní innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura. Èmi retí thank you lórí gbogbo ohun tí mo bá ṣe torí ẹ̀rù ríyà ẹ̀rù àlíàwò máa bà mí gan. Mo sì mọ̀ pé kò sírú ọlá tá a lè ní láyé, kò sírú owó tá a lè ní ńbẹ̀, kò sírú iyì tá a lè ní ńbẹ̀, kò sì kése nǹkan kan nínú oríire talkiyama, ọlá talkiyama, iyì talkiyama, ìdùnnú talkiyama, dáadáa talkiyama. So talkiyama yẹn wà very essential sí mi ju gbogbo randanrandan tínú ayé yìí lọ. Èmi ò ṣe nǹkan kan nítorí àlíàwò. Ẹ̀yin ẹrú Ọlọ́run, ìwà tún mọ̀ sí nǹkan kan until ọjọ́ tí bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello tí bàbá yẹn jáde láyé. Ọjọ́ tí bàbá wa Muhyiddin Ajani Bello jáde láyé, ọjọ́ yẹn àti ìgbé wọn lẹ̀. Bí driver ṣe já mi lẹ̀ tán, ẹ jẹ́ ń ka àwọn tí wọ́n ń bẹ níbẹ̀. Àwọn Muslim community wọ́n wà ní dúró. Àwọn Nakomio ó bẹ̀rẹ̀ láti orí coordinator wọ́n wà ní dúró. Ẹ̀yin afẹ́ẹ̀sà òkè wọ́n wà ní dúró. Àwọn Zumratul Mumin wọ́n wà ní dúró. Èèyàn tí ń bẹ ní ìdúró ńjọ́ náà wọ́n ó tó 50. Taufik náà wà ní dúró. Ẹ̀yin aṣíwájú Mùsùlùmí Ọ̀yọ́ state Alhaji Mutiula Ọládẹ̀jọ Onímọ̀lú àwọn náà wà ní dúró. Mo wá sọ̀kalẹ̀, mo ti kúnlẹ̀ báyìí pé àmọ̀kú ọ̀rọ̀ bàbá Ọlọ́run mọ̀ bá wa gbà wọ́n lẹ́rù, Ọlọ́run yóò bá wa ṣe wọ́n lẹ́rù oníkẹ́, Ọlọ́run mójútó wa, yóò ṣàánú àwa náà, yóò jẹ́ agún lẹ́mìí. Mo ń kí àwọn èèyàn lọ. Ǹjẹ́ kí mo bá ń pe Sheikh Akeugba Gold, ọba ní ìwọ láyé òun ò ní kí ọ láyé. Àfi tí wọ́n bá ń kíra lọ́run lókù. Ibi mo ti wá fún lésì nìyẹn. Mo ní orí pò ní làákàyè. Orí pò ń sọ fáwọn èèyàn pé ò ní kọ̀rọ̀ rẹ̀. Orí pò ń sọ fáwọn èèyàn pé ò kì í sàfà. Orí pò kò sí àwòkọ́ṣe kankan lára rẹ̀. Mo sọ bẹ́ẹ̀. Inú yẹn ti bí mi gan. Toró ti believe pé òun embarrass mi gan. Lójú gbogbo àwọn tó dúró. Wallahi kásì mọ́ parọ́. Yàtọ̀ sí ọjọ́ orí díẹ̀ tó fi jù mí lọ. Role model mo jẹ́ fún níbi dáwà, níbi business. Èmi tèmi fún ní ìmọ̀ràn rèé. Nígbà tí ò tiẹ̀ bá nǹkan kan mu, wallahi ta'ala ni mo sọ fún wípé look, pẹ̀lú ògo Ọlọ́run dáwà yìí, ó ṣe débi yíyè. Èmi ò kí ń bínú èèyàn. Ọjọ́ wo lọ́lọ́run lọ bìkan rí tí mo ní kò mi kì í ṣe bẹ́ẹ̀. Torí Ọlọ́run ṣàánú mi, àdábà ní Rabbi fa ahsana ta'diba. Àwọn tí wọ́n lapa tí wọ́n tóbi láyé ló bí mi. Wọ́n fi kọ̀nà àkọ́ mi. Wọ́n kọ́ mi ní ìwọ̀sọ̀sọ́. Tí mo bá lọ sóde, mo lọ náwó ni. Tí mo bá lọ òde, mo lọ jí sí Ọlọ́run, mo tún lọ náwó ni. Olúwa ni máa ṣe bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa fún ní kọ̀nà. Bọ́lọ̀ ń bá ṣe ṣe kálukú, òun náà ni kálukú ó máa ṣe. Ṣé wá rí ọjọ́ tó ti sọ yẹn, yóò tó èèyàn 20 tí wọ́n pè mí pé ìyá wa, ẹ dákun ẹ wà very careful. Ẹ dákun ẹ ṣọ́ra fàlájì Akeugba Gold. Ẹ dákun tó ṣẹlẹ̀ lónìí yẹn lágbára o. Ojú wa ló ṣe alhamdulillah. Chairman alálàájì tòní, Alhaji Atẹ́rẹ́ wọ́n bẹ̀m̀bẹ̀. Secretary man wọ́n bẹ̀m̀bẹ̀. Gbogbo àwọn èèyàn tó tóbi. Kò tún ní tìjú débi pé kò tún rò wípé àwọn èèyàn yìí ọ̀rọ̀ tó ń sọ yìí náà lè implicate òun. Wallahi kò rò bẹ́ẹ̀. Bọ́lọ̀ wọn bá fẹ́. Àti ìgbà yẹn mo á wò pé ẹni yìí kò take it lightly pẹ̀lú mi. Kò take it easy. Èmi náà wá pọ̀ níbẹ̀ lọ́hùn. Èmi náà wá dákẹ́ àdúà. Bá a ṣe ń lò bọ̀ nìyẹn tó fi wá di, ẹ̀yin náà wo bí àwọn nǹkan yẹn bó ṣe ń wá. Tó fi wá di pé wá make conclusion. Ìwọ òun pèrè lóníwàásí, o lè jáde fún èèyàn pé ẹ foríjìn. Ǹjẹ́ wọ́n lẹ́mí ìdáríjìn? So ǹjẹ́ o foríjìn ẹ̀ẹ́dẹ́gbẹ́ kankan? Gbogbo ibi tí ó yẹ ìwọ ni wọ́n máa bá níbẹ̀. Ní ọjọ́ ìwọ yìí, ní ọjọ́ tí wọ́n mú ẹ ní zone 2, tí wọ́n gbé ẹ sí inú mọ́tò, nígbà tí ìwọ ìjàwó àti àwọn alùsùnà pàápàá jùlọ Malam Yusuf tó ní agbára. Èmi tèmi ń pe Barrister Ismail rèé pé
wọ́n gbọ́dọ̀ ní opportunity láti gbé ọ kúrò ní sport yẹn kọ́lọ́hun kó jọ kó dákun gbogbo ọ̀nà tí wọ́n rìn tí wọ́n fi ní rí ọmú ẹ̀mí ò mọ wà bí kí mùsíbà kankan ọmọ sí ọ.